Excellency President Bola Ahmed Tinubu PBAT. Bàbá, ó jọ bí ẹni pé a ti ń fẹ́ máa tẹ́bọ̀. Ó jọ bí ẹni pé a ti ń fẹ́ máa tẹ́ ẹ̀jẹ̀ ti fẹ́ máa wọ inú ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí. Tẹ́ bá fi etí sílẹ̀ tí ẹ gbọ́ orin tí àwọn ọmọ Nàìjíríà ń kọ ní ẹnu. Ebi, 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 ebi. Òun ni orin tí ó ń jáde ní ẹnu àwọn ọmọ Nàìjíríà. Yari sà, èmi ò ní pa irọ́ fún yín. Gbogbo àwọn ball boys tí ẹ kó tira ní Àbújá, wọn ò ní òótọ́ ọ̀rọ̀ tí wọ́n lè bá yín sọ. Torí gbogbo wọn ni wọ́n ń dúró láti fẹ́ gba ọ̀pá ní ọwọ́ arúgbó. Ṣùgbọ́n Yari, kí nǹkan tó bàjẹ́ jù báyìí lọ, ẹ jẹ́ kí èmi sọ fún yín sà, pé ìjọba tí ẹ ń ṣe ó ti look like ìjọba ìsọ ní ẹnu, pé ẹ fẹ́ fi sọ wá ní ẹnu ni. Torí ìgbà tí ẹ ń sọ èmi ló kàn, èmi ló kàn, èmi ló kàn, ẹ sọ fún wa pé bóyá ẹ̀yin ló kàn láti tú ìlú ṣe ni, àbí ẹ̀yin ló kàn láti fi ìyà jẹ wá. Ṣé rántí pé ẹ bẹ̀bẹ̀, ẹ dọ̀bálẹ̀ fún iṣẹ́ yìí ni. Ìgbà tí ẹ lọ sí Ogun State, níbi tí ẹ ti fi Dàpọ̀ Abíọ́dún tẹ́ ti fún ní oyè eléyìí of Ogun State. Ṣé rántí pé ẹ ní kọ́ pé kíní ìwá ẹ̀yin ló kàn pé ìdọ̀bálẹ̀ yìí rè. So ẹ bẹ̀bẹ̀ fún iṣẹ́ yìí ni bàbá. Ẹ ṣe iṣẹ́ ibi, ẹ ṣe promise àwa ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ṣe sọ pé Yorùbá ló kàn, ẹ má sọ Yorùbá lẹ́nu. Ebi ń pa àwọn èèyàn. Àwọn èèyàn dẹ̀ ń sọ, wọ́n ní ìjọba tẹ̀ ń ṣe yìí, ó jọ pé ìjọba winner take all ni. Pé gbogbo ilé lẹ kó lọ sí Aso Rock, ìyẹn gbogbo àwọn loyalist yìí, wọn kì í ṣe best of our brains ní inú Nàìjíríà. Torí ní ilé ayé láti rí kí èèyàn méjì dùn nǹkan kó dẹ̀ bọ́ sí èèyàn kan lọ́wọ́. Kò mí pé àwọn opposition náà ò ní ọlọ́pọlọ ní orí. Kò mí pé àwọn aráàlú náà wọn á ní èèyàn tí ó ní ọpọlọ ní orí. Ṣùgbọ́n in just 8 months, ẹni kan ní sùúrù, insecurity ní inú ìlú, ebi ń pa àwọn èèyàn ní oríṣiríṣi. Ṣé rí wọ́n pass message fún yín, wọ́n dẹ̀ pass message sí àwa ọmọ Yorùbá. Ẹni bí wọ́n ṣe kidnap tí wọ́n dẹ̀ pa ọba méjì ní Èkìtì, wọ́n dẹ̀ tún kidnap àwọn ọmọ kan ní Lagos Ìbàdàn express road. Òwe ló ń pa fún wa o pé up north lálẹ́ òpé ó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti ń pọ̀ ní south west. Wọ́n díẹ̀ yín pé kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe. So èmi á rọ̀ yín sà pé kí ẹ sún ṣòkòtò, kí ẹ dìde kẹ bọ́kùlọ̀ bí jẹ́ advice yín, pé kẹ pé gbogbo àwọn service chiefs. Ẹ wá àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ ní orí. Gbogbo àwọn boys tẹ kó tira yẹn, àwọn boys yẹn they are hungry for wealth, they are hungry for money, they are hungry for power. Wọ́n ti ń sá eré 2027 kalẹ̀ mọ́ yín ní ara tí ẹ ẹ̀dẹ̀ mọ̀. Ṣùgbọ́n tí a bá fi ara sílẹ̀ tí wọ́n gba ọ̀pá ní ọwọ́ arúgbó yín, ìsọlẹ́nu ló máa jẹ́ o. Wọ́n á ní Yorùbá ṣáà ti ṣe àdẹ̀bàjẹ́ náà ni. So èmi ń rọ̀ yín sà, Your Excellency, pé kẹ́ jọ ẹ túrò, kẹ́ rìṣọ́fù, kẹ́ wá àwọn èèyàn tí wọ́n lè tú ìlú ṣe, tí wọ́n ní ọpọlọ, tí wọ́n ní capacity. Èmi personally màá wish pé ẹ wà 20 years old younger ní ìgbà tẹ́ ẹ̀ jẹ́ Jagaban. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe, éjì máa tẹ̀ ọ́ lára èèyàn. Ṣùgbọ́n ẹ sọ fún wa ẹlẹ́ni ní ọpọlọ, ẹ̀rẹ̀ ní àwọn best brain. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ kó tira yẹn o, èmi ò rí wọn bí ẹ tó ní ọpọlọ. Wọ́n kàn fẹ́ kó owó jẹ ni. In just 8 months, ẹ wo bí ìlú ṣe rí. Ebi, òun ni wọ́n pariwo ní ọ̀tún, ni wọ́n pariwo ní òsì. Ọlọ́run bá fún wa ṣe o, ìkó ìlú ṣe gbogbo wa. God bless the Federal Republic of Nigeria. Long live Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sí orí ètò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ. Mo kí yín, mo lé ẹ kú ìfaradà, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú kó lè dá tí gbogbo yín tẹ̀ ṣe kíni tí ẹ̀ sa ìwé ẹ̀. Ẹ kú kó lè dá tí ẹ̀ ń gbìyànjú wípé kí ìran yín kó bọ́ lóko ẹrú, kí wọ́n bọ́ nínú ìyà tí ẹ̀ bá kiri. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ṣẹ ti rójú ilẹ̀, ṣẹ ti rẹ́nu ọkọ́. Ṣẹ ti rẹ́nu ilẹ̀, ṣẹ ti rẹ́nu ọkọ́.
ṣe ti rí àwọn tó pera wọn lọ́mọ Yorùbá ọjọ́ náà rèé bí àná Bísóyè lẹ wo fídíò ẹ̀tàn yẹn o Bísóyè Balógun Èkó nítorí èèyàn lè máa wò pé àkálẹ́ ní ojú ìlú familia bẹ́ẹ̀ ni Bísóyè ìjọ kìíní àná Balógun Èkó tó gba ọ̀pá àṣẹ lọ́wọ́ ọba Èkó tí wọ́n gbé ọ̀pá àṣẹ lọ́ba ní UK nígbà tí wọ́n ń jàjà election Bísóyè tó jẹ́ kó yé wa wípé Tinubu ò láṣẹ Bísóyè tó jẹ́ kó yé wa wípé gbogbo mọ́ṣúárì ìyàwó Tinubu ló ń gbowó ẹ̀ Bísóyè tó jẹ́ kó yé wa wípé gbogbo owó water corporation Lagos State Tinubu ló ń gbowó ẹ̀ Bísóyè tó sọ so many things sí táwa èèyàn kò mọ̀ nípa ìrìnàjò Nàìjíríà àti bàbá Tinubu Jagaba Bísóyè tó sọ fún wa nígbà náà tó tákù wọn tó jẹ́ wípé ṣàṣà ní mídíà tí ò kí gbé fídíò Bísóyè látara wípé ó ń sọ òtítọ́ ó ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ó ń tan ìmọ́lẹ̀ sí so many things Bísóyè yẹn rèé o Bísóyè yẹn lẹ wo fídíò ẹ̀ yìí Bísóyè ìjọ kìíní àná òun lẹ ń wò yìí tóun náà bá wọn dé fìlà aṣíwájú Bísóyè tó dúró nídúró wípé Tinubu ò lè jẹ president of Nigeria níjọ kìíní àná òun lẹ ń wò yìí o ṣe ti rójú ayé ṣe ti rójú àwọn ọ̀dàlẹ̀ gbogbo ṣe ti rójú àwọn tí wọ́n máa bọ́ síta tó máa sọ fún yín wípé àwọn nífẹ̀ẹ́ ẹ̀yin mẹ̀kúnnù àánú ẹ̀yin mẹ̀kúnnù ń ṣe àwọn tó sì jẹ́ wípé wọ́n ń pariwo yẹn nítorí selfish interest títí wọn nítorí owó tó máa wọlé sí wọn lápò ní kí ìjọba kó lè rántí wọn kí wọ́n lè gbé àjàgbájá múyàmú owó kí wọ́n lè gbé gbẹ̀rù kọ́ lè gbé lọ fún wọn òun ni wọ́n ṣe ń pariwo tí a ṣe ń wò wọ́n níwò ó lòtítọ́ ènìyàn Bísóyè ọ̀hún rèé ò lọ́jọ́ tòní ẹ̀yin èèyàn mi ẹ bá mi share program yìí ẹ jẹ́ kó délé kó dóko ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n máa ń fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo àwọn tí wọ́n rí Bísóyè ní ìrí ọmọ kọlẹ́kọ̀ tó ojíire tí wọ́n rí ní ìrí olótìtọ́ ènìyàn tó ń jà fún ìran Yorùbá kí wọ́n wá wẹnu lẹ̀ kí wọ́n wá wẹnu kọ́ òun náà ti jẹ́ dòdò kò lè sòdodo mọ́ o Bísóyè ti padà dẹni tó jẹ́ dòdò tí ò lè sòdodo mọ́ ẹ wá gbọ́ ohun tí Bísóyè bẹ̀rẹ̀ sí ní sọ Balógun Èkó tí gbogbo wa máa ń pariwo gbà ẹ Balógun Èkó tó máa ń jùlẹ̀ òun lójú ti eré ìlú Èkó lẹ̀ fún wa òun lójú ti ọba lẹ̀ òun lójú ti Tinubu lẹ̀ òun lójú ti irú ẹ̀mí Tinubu sílẹ̀ tó ju gbogbo ẹ̀ fún wa ní ọlọ́kọ̀ òjọ̀kan Bísóyè ọ̀hún rèé o Bísóyè ti yàbàrà o Bísóyè ti change o Bísóyè ò Bísóyè mọ́ o Bísóyè ti yàtọ̀ o ẹ̀yin ìyá ẹ̀yin bàbá Bísóyè ti ṣe kíni ó ti yàtọ̀ ó ti di Bísóyè àná ó ti di Balógun àná nísìn Bísóyè gbọ̀págbọ̀pá ó tún wá ti fẹ́ gba ọ̀pá lọ́wọ́ Tinubu báyìí Bísóyè tó gbọ̀pá lọ́wọ́ ọba Èkó ní during the EndSARS tí wọ́n fi gbé ọ̀pá lọ́ba ní UK òun lẹ̀ ń wò yìí o ẹ wá gbọ́ ohun tí Bísóyè sọ ní ìgboro ẹnu ṣebí Bísóyè jẹ́ kó yé wa nígbà yẹn náà wípé tí Tinubu bá jẹ president ìyá máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Bísóyè ọ̀hún padà dẹni tó padà campaign fún Tinubu pé ká dìbò fún Tinubu máa ṣe dáadáa fún yín Bísóyè padà dẹni tó wá pe dúdú fún ẹ̀yin èèyàn ní funfun tó wá tan ẹ̀yin ìran Yorùbá tó tan ẹ̀yin ọmọ aládé tó tan ẹ̀yin ọmọ ọkọ ẹ̀yin ọmọlúàbí ilẹ̀ Yorùbá tó ní kẹ́ lọ dìbò fún Tinubu Bísóyè ọ̀hún tún rè lọ́jọ́ ti tòní yìí o ẹ wá gbọ́ bó ṣe wá sọ̀rọ̀ sí ẹ gbọ́ bó ṣe ń pàṣàmọ̀ ebi ayẹyẹ ara ló pa wọ́n fẹ́ gbọ̀pá ta ló fẹ́ gbọ̀pá lọ́wọ́ Tinubu ìwọ náà ni ìwọ ni gbọ̀págbọ̀pá ta mọ̀ Bísóyè ìwọ ni gbọ̀págbọ̀pá ta mọ̀ lójú ara ẹ̀ sìn yìí òun pè lóyà àbí bẹ́ẹ̀ kọ́ òun ṣe loyalty fún àwọn wo ni gbogbo yín pawọ́pọ̀ lẹ́tọ̀ àwọn wo lẹ́tọ̀ tá bá dákẹ́ tá bá sọ̀rọ̀ kì í ṣe wípé àgbọ̀n tá bá dákẹ́ tí a sọ̀rọ̀ tí àwọn àgbààgbà kan dákẹ́ tí wọ́n fọwọ́ lẹ́rọ́ tí wọn ò sọ̀rọ̀ kì í ṣe wípé wọ́n gọ̀ Mr. Bísóyè pákó ẹ̀ ìwé ẹ̀kọ́ ló ń sọ Nàìjíríà ti tán Nàìjíríà ti finish kí ni Tinubu lè ṣe kí ni Tinubu fẹ́ ṣe tí orílẹ̀-èdè tí Ọlọ́run ti kẹ̀yìn sí orílẹ̀-èdè tí Ọlọ́run ti fi rí látìgbà tẹ́ ti pa àwọn èèyàn ní during the EndSARS ni Ọlọ́run ti ṣe kíni ló ti gégùn fún orílẹ̀-èdè Nàìjíríà ló ti gégùn fún ìlú yẹn ló ti fi ìlú yẹn ré ló ti fi ìlú yẹn bú àtijọ́ tẹ́ ti pa àwọn innocent people àwọn ògo Ọlọ́run alààyè àtijọ́ yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kíni ló ti wọ odò ló ti rì ìwọ wá bọ́ síta wá ń díbọ́ ẹ̀yin èèyàn tá bá sọ fún yín pé má ṣe gbára lé níyàn ara yín ni kẹ́ nígbàgbọ́ nínú ara yín kẹ́ trust ara yín nígbà tí Bísóyè alias Balógun Èkó tó bọ́ síta
a lot of people wọ́n tẹ̀lé, a lot of people promote ẹ̀. Àṣeṣe là ń promote ẹ̀. Mí náà pẹ̀lẹ́ tó máa ń gbé fídíò ẹ̀ gbà yẹn mọ̀ pé mi ò parọ́. Àṣeṣe là ń promote ẹ̀ kí wọ́n lè pè kí wọ́n lè gbowó fún kó lè dákẹ́. Àṣé ohun tá à ń promote ẹ̀ fún nìyẹn táwa ò mọ̀. Ṣàṣàlẹ́ni tó máa ń lò promote Bísóyè àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wọ́n promote ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀. Àṣé òun náà ní admission ti tiẹ̀, ó ní mission ti tiẹ̀. Ṣèbí Bísóyè ọ̀hún ló wá dẹni tó dé fìlà Tinubu. Ẹ wo ibi tó dúró sí tó ti ń ṣe fídíò. Ẹ̀yin ọmọ Yorùbá sọ fún yín pé kẹjí, ẹ má ṣe gbé ara lé anybody. Ẹ má trust anybody wípé èèyàn kan ló máa gbà yín. Ẹ̀yin ni kẹjí kẹ gba ìran yín. Ẹ̀yin ni kẹ ṣe kíni? Ẹ̀yin ni kẹjí kẹ wake up kẹ gba ìran yín because gbogbo àwọn tẹ́ ẹ̀ wò yìí. Gbogbo ohun tó máa jẹ òun ni wọ́n ń wá. Bó ṣe máa pè wọ́n tó máa fún wọn ní contract. Bó ṣe máa pè wọ́n tó máa bá wọn jókòó table tí wọ́n máa bá wọn sign agreement pé ó yá má sọ̀rọ̀ mọ́ nǹkan báyìí ló máa wọlé sí ẹ lákàtà iye báyìí ló máa jẹ́ ti tiẹ̀ ohun tí gbogbo wọn ṣiṣẹ́ fún nìyẹn wọn ò ṣiṣẹ́ fún yín. Òun ló fa gbogbo ariwo lọ́sàn-án ariwo lọ́rùn tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní pa táwa náà rò bí èèyàn gidi ni wọ́n ta bẹ̀rẹ̀ sí ní promote wọn. Mo ò lè sọ iye ìgbà tí mo promote Bísóyè yìí nígbà tó dẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ ni tá a mọ̀ wípé àti ṣàlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ ni òun ni Bísóyè wá. Àti ṣàlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ ni òun lọ̀rọ̀ Bísóyè. Àti ní connection kí Tinubu lè pé kí wọ́n lè bẹ́ẹ̀, kí ọba Èkó kó lè pé kó lè bẹ́ẹ̀, kí Erelú ìyá Èkó kó lè pé kó lè bẹ́ẹ̀. Mo rántí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo kàn rántí gbogbo bó ṣe máa ń múra gbà yẹn. Ó ṣe fídíò kan ní ìjọ kan tó kó sí black bag tó mú ọ̀páṣẹ tó ṣe gbogbo tó fi tilẹ̀ báyìí tó ní ogbó atọ́ Erelú kíní kan ti ìgá kíní kan lẹ́kọ̀ọ́ tó ṣàbẹ̀rẹ̀ sí ní tú gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ story. Àṣé mission ni nítorí ó mọ àṣírí wọn, nítorí ó ní àṣírí wọn lọ́wọ́ ó wá lo opportunity yẹn ó fi tan ìran Yorùbá. Ó lo opportunity pé òun ní àṣírí wọn lọ́wọ́ ó fi jáde síta ó fi attack wọn kí wọ́n lè pé wọlé kó lè bá fún ní ohun tó fẹ́. Wọ́n dẹ̀ ti fún ní ohun tó fẹ́ sìn. Ẹ rojú ayé báyìí ẹ rẹ́nu lẹ̀ ẹ rẹ́nu ọkọ́. Ẹ wo bí Bísóyè ṣe wá dẹni tó wá sọ̀rọ̀ pé bàbá Tinubu jàgàbá of kíní kan níwọ̀n tó jẹ́ pé o pàtó fún wa dánwò o pẹ̀lẹ́ni tó jẹ́ ká mọ̀ wípé orí àkìtàn làbíbátù mọ́gàjì ti rí Tinubu ò kì í ṣọmọ àbíbátù mọ́gàjì kọ́ lọ bá wa tẹ́ màmá sáfẹ́fẹ́ ni. Kò sí tàn gbé sí ayé Tinubu tí Bísóyè ò pa fún wa. Gbogbo ohun tó ṣókùnkùn sí wa nípa ọ̀rọ̀ ìgbésí ayé Bọ́lá Ahmed Tinubu bàbá jàgàbá gbogbo ẹ̀ ní Bísóyè gbé wá sórí social media. Àṣé kó lè bá gba ọ́fíìsì ni. Àṣé kó bá lè gba ọ́fíìsì ni. Ẹ̀yin ọmọ Yorùbá tàtàṣẹ ti rójú ayé. Ṣé ti rí pé kò sẹ́ni ta dùn fún láyé bí òṣòrí ẹni. Ṣé ti rí ìrìn àjò ọmọ ẹ̀dá dámọ̀. Ṣé ti rí ìrìn àjò ìran Yorùbá. Ó wá dẹni tó wá ń pàrọwà. Wọ́n jíyàn gbé. Wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan. Ẹ tẹ́tí kẹgbọ́ o. Gbogbo ẹ̀yin amòkùnṣèkà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tutọ́ dúdú sínú tẹ́ ẹ̀ tún funfun síta. Gbogbo yín pátápátá lọ́lọ́run máa bẹ̀wò. Ní ibi tí ẹ ò ti ní èrò ẹ padà jẹyọ yín níṣu ẹ bọ́ Ọlọ́run níbẹ̀ lákọ ẹ bá Ọlọ́run bẹ̀ lákọ ni. Nígbà tí ìdájọ́ yẹn bá dé mo fẹ́ wo ibi tí gbogbo yín fẹ́ ságbà. Mo fẹ́ wo bí ẹ ṣe fẹ́ ṣe. Mo fẹ́ wo bí ẹ ṣe fẹ́ lu àlùyọ. Tí páńpẹ́ Ọlọ́run bá múyàn kò sí yàrá ìjàmbá bá ńlá pé ẹni tó lè bá yọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Páńpẹ́ ènìyàn ló máa múyàn tẹ́nìyàn bọ́ mbẹ̀. Ṣùgbọ́n tí páńpẹ́ Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run àti gbogbo tó ń gbé nínú ayé tí ó bá mú ènìyàn kò sí yàrá ìjàmbá bá ńlá kú fọ́fàdé ẹni tó lè bá yọ. Gbogbo yín pátápátá ní páńpẹ́ Ọlọ́run dẹ̀ máa mú yín one by one lọ́nà tẹ̀ tí lérò. Àwọn ọba tí kidnapper gbé ṣé àwọn lérò ẹ̀ ni wípé nǹkan bẹ́ẹ̀ yẹn lè sunkún àwọn. Wọn ò lérò ẹ̀. Àwọn tí wọ́n kú sọ́wọ́ kidnapper wọn ò lérò ẹ̀. Bẹ́ẹ̀ ni ìrìnàjò tí yín náà ṣe máa rí. Gbogbo ẹ̀yin ẹni bí pátápátá ẹ̀yin Yorùbá ẹ̀ jí. Wọ́n ní tí fùrọ̀ bá dojú ṣúṣú fùrọ̀ á là. Àsìkò ti tó kí ìran Yorùbá jí. Ẹ jára yín gbà. Ẹ gbára yín lágbàtọ̀. 8 months going to 9 months tó bá di on the 29 of this month ló máa pé oṣù kẹsàn-án tí President Bọ́lá Ahmed gorí àlééfà. Ẹ wá wo ìyà tẹ́ jẹ láàrin oṣù mẹ́sàn-án.
ó dàbí ìyà tẹ́ ti ń jẹ láti 30 years. Ìyà oṣù mẹ́sàn-án dàbí ìyà 30 years lára àwọn ènìyàn. Tinubu ò tí ì débẹ̀ tá ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn òṣì àti ìyà. Tinubu ò tí ì gorí àléfà tí a ti ń rí pé yes, ìyà rèé, òṣì rèé, ìbànújẹ́ rèé. Bẹ́ẹ̀ dẹ̀ ni Tinubu fojoojúmọ́ pariwo fún yín pé àwọn ló kàn. Àṣé àwọn ló kàn láti wá finish ìbànújẹ́ sínú ayé àwọn èèyàn ni. Àṣé àwọn ló kàn láti kó òṣì ayérayé wá sórí ilẹ̀ ni. Àṣé àwọn ló kàn láti da ìran Yorùbá láàmú, láti da ìran Yorùbá sínú ìlà lílo ayérayé ni. Òun láriwo èmi ló kàn, èmi ló kàn. Àwọn kan tí ń ṣèjọba yẹn bọ̀ tó ti ń fìyà jẹ wá. Ó wá padà wá kan ti President Bola Ahmed Tinubu. Òun náà wá padà wá ṣe finishing. Ó wá dà wá sínú wàhálà àti ìdààmú yẹn. Ó wá da wàhálà burúkú. Ó wá dà sílẹ̀ fún ìran ọmọ aládé. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ẹ má sùn. Yorùbá ẹ jí, ẹ má sùn. Ẹ má gọra yín. Àsìkò ti tó. Ẹ wake up, ẹ sọjí. Ẹ gbára yín lọ́wọ́ ìjọba burúkú. Ẹ gbára yín lọ́wọ́ àwọn ẹni bí ènìyàn. Ẹ gbára yín lọ́wọ́ ìkà ènìyàn. Ẹ má gbé ara lé anybody. Believe in yourself, don't believe in anybody. Believe in yourself, don't believe in anybody. Gbogbo àwọn tẹ́ fi wò pé ènìyàn ni wọ́n, adójútì ni afiniṣẹ̀sín ni wọ́n. Wọ́n já yín kulẹ̀ nígbà tí ẹ lérò. Ta ló expect ẹ sí irú Bísóyè wípé ó lè ṣe ohun tó ṣe? Kò sí ẹni náà tó expect wípé Bísóyè lè ṣe ohun tó ṣe. Òun mo tún ní kí n mú wá fún yín wípé kẹ́ wá wojú ayé, kẹ́ wojú ọ̀dàlẹ̀, ẹ wojú ẹni bí ènìyàn, ẹni tó ń fojoojúmọ́ ayé. Kò sí ìjọ kan kí Bísóyè má jáde kó má wá pàtàn Èkó fún wa, kó má wá pàtàn àwọn olóṣèlú, kó má wá pàtàn PDP. Ó tàn bí ó tàn. Tá bá sọ fún yín wípé trust nobody. Trust nobody. Òun lẹ ti rí yìí o. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share ilé tó bá ní ta ló tún mélòó wá fún yín. Èmi náà ni Lady K, ìfẹ́ olúwa ṣòyìn, baby of Yorùbá nation, akọni obìnrin. Bẹ́ẹ̀ ni, baby of Yorùbá nation, akọni obìnrin. I stand gidigba with Yorùbá nation struggle. No retreat, no surrender ni. Bẹ́ẹ̀ ni, no going back, no matter condition. Yorùbá nation la fẹ́. No matter ohun tí ẹ bá ṣe, no matter ọwọ́ tẹ́ ẹ bá gbé, no matter ìrìn tẹ́ ẹ bá rìn, orílẹ̀-èdè Yorùbá nation la fẹ́. Nàìjíríà ti tọ́, ìlékè aṣọ Nàìjíríà ti fàya. Ó ti fàya. Ẹ já lọ, ẹ fi wá lọ́rùn sílẹ̀. Ọlọ́run dẹ̀ ti mú yín. Àṣírí yín ti tú. Ẹ ti ṣẹ̀sín. Fúlàní náà ní a máa lọ àwọn òṣè mọ́. Wọ́n ní ẹ fi Biafra lọ́rùn sílẹ̀. Ẹ̀yin èèyàn ẹ máa pariwo lé bàbá Tinubu lórí. Wọ́n ti fọwọ́ sí kí bàbá Tinubu fi Biafra sílẹ̀, kó fi Yorùbá nation sílẹ̀, Odùduwà republic, kó fi Odùduwà republic sílẹ̀, kó ní kálukú máa lọ lálàáfíà, kálàáfíà jọba. Ìyà tó jẹ wá ìtó, ìgbéyàwó túláàsì ti tó gẹ́. Bó ṣe rí nìyẹn. Ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ comment. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share. Ojú òní tì mí. Agara ò ní dá yín. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín. Èmi náà ni Lady K, ìfẹ́ olúwa ṣù. Ẹ ṣé gan ni, mo dúpẹ́. Ẹ má gbàgbé àwọn products tá ń tà lórí ìkànnì yìí lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo wà lórí igbá o. Ẹ tọ́jú ara yín o. Ẹ ní ṣàìsàn o. Ẹ ní fàìsàn lògbà. Ẹ ní dòkú lójijì. Àwọn products tá ń tà lórí ìkànnì yìí tá ń bá wọn polówó ti diabetes, high blood pressure, jẹ̀díjẹ̀dí, manpower, rheumatism. Mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ra àwọn products yẹn, tẹ́ ń pè mí, tẹ́ ń ṣàdúrà fún mi. Ayé ò ní ṣépè fáwọn ọmọ yín o, ò ní fáwọn ọmọ yín rí o. Ohun táwọn ọmọ yín máa ṣe tí wọn ò ní fi mú ènìyàn, Ọlọ́run ò ní jẹ́ kó ṣe. Mo dúpẹ́, mo mọ̀ lóore. Ẹ̀yin tẹ́ wá tí ìwé àwọn products yìí, ẹ pè mí lórí WhatsApp number mi. Ẹ jẹ́ kí n fún yín phone number iléeṣẹ́ Ọtí Health Natural Herbal. Kẹ́ lè order fún product titi yín. Kẹ́ lè order fún product titi yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes, ẹ̀yin tẹ́ ní high blood pressure, ẹ̀yin tẹ́ ní rheumatism, ẹ̀yin tẹ́ ní big tummy, tẹ́ fẹ́ kí tummy yín kó flat, ẹ̀yin tẹ́ fẹ́ lose weight, ẹ̀yin tí gẹ̀dígẹ̀dí ń ṣe, ẹ̀yin tẹ́ ní di manpower á lé dáadáa tó máa jẹ́ kẹ́ lè stay long lórí obìnrin. To the extent pé even kẹ́ bá kàn mú gan, ẹ sì máa ṣe kí ni ara yá sì jì síbẹ̀. Á sì máa sọ fún yín pé yá go son, no retreat, no surrender ni. Má gbà fún, jára mọ́, máa kàn lọ, máa kàn lọ. Táwọn ọmọ mi àtàwọn sísá náà, táwọn náà máa gbàgbé orúkọ dádì wọn tó jẹ́ wípé wọ́n á bẹ̀rẹ̀ sí ní kíyìn ní oríkì tí ẹ expect. Ríngì tó tẹ́ gbọ́ rí, á bẹ̀rẹ̀ sí ní jáde síta pẹ̀lú fàájì. Gbogbo ẹ̀yin dádì tí nǹkan ọmọkùnrin yín bá kéré jọjọ orí yín lọ, mo fìyọ́nú Olódùmarè bẹ̀ yín, nǹkan burúkú ni kí nǹkan ọmọkùnrin kó kéré. Bẹ́ẹ̀ ni ó máa ń fa kí obìnrin kó ṣe ṣìnà. Ó máa ń fa kí obìnrin kó wò ta.
gbogbo ẹ̀yin dádì tí nǹkan ọmọkùnrin yín bá kéré jọjọ orí yín lọ, ẹ pè mí lórí WhatsApp number mi, ẹ jẹ́ kí n fún yín ní phone number iléeṣẹ́ T-Health Natural Herbal. Ṣé rí nǹkan ọmọkùnrin yín tó kéré jọjọ orí yín lọ yẹn, solution wà fún. Mo ti dàgbà, okó mi ò lè tóbi mọ́, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, lògùn ni. Tẹ bá lògùn kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó, ó máa jáde síta. Ìgbà tẹ dàgbà yẹn gan lẹ lè lògùn, tẹ máa fi lògùn sí tó jẹ́ pé á lè wà ní normal size tó yẹ kó wà tí ò tún wá ní tóbi jù. Àsìkò tẹ ti dàgbà gan lẹ lè lògùn sí. Ògùn wà tẹ lè lò ní iléeṣẹ́ T-Health Natural Herbal. Gbogbo kíní abẹ́ yín tó rí dígídígídígí tó kéré bí báyìí yẹn, gbogbo ẹ̀ máa tóbi wá di kùkúmbà. Àlàáfíà adé, ìdùnnú adé fún ọkọ tí yín gan á balẹ̀. Kò ní sí wípé ẹbí ṣetán pẹ̀lú mọ́mí àbí sísítà wọ́n bẹ̀rẹ̀ sí ní kú wọn pòṣè. Kì í ṣe nǹkan gidi, ọkọ yín á balẹ̀ níbi yẹn. Ẹ pè mí lórí WhatsApp number mi kí n fún yín ní phone number iléeṣẹ́ T-Health Natural Herbal. Bákan náà tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo best cream, iléeṣẹ́ Danari Skin Care, àwọn ni wọ́n gbà awọ́ọ̀dù best cream production ní 2023. Wọ́n gbà ní 2022. Ti 2024 yìí ó tún sure pé kọ́ máa bá wọn dùn ni àwọn ló máa gbà, because wọn ò change owó production wọn. Their product is very good. Ìṣòwò tó fi ń produce ọjà wọn wà pa. Àwọn ò base sórí chemical tó máa ba skin jẹ́ àbí tó máa padà máa fún yín ní infection lọ́jọ́ iwájú. Àwọn product tó dáa tó mú yes tí ìjọba UK gan fi àṣẹ sí, òun ni wọ́n lò tí wọ́n fi ń produce àwọn cream fún yín. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo best cream, best ọṣẹ ìwẹ̀, àbẹ́yìn kò fẹ́ máa lo ọṣẹ lásán kí kọ́lọ̀ yín dẹ̀ máa jáde síta láì lo body cream rárá, ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skin Care. Danari Skin Care, Oyíndàmọ́lá ló lè ṣe é. Oyíndàmọ́lá pọ́kùnà, òun ló lè ṣe é. Òun ló ṣe the best cream tó jẹ́ pé ẹ lò bá inú yá dùn, ayọ̀ yá kún. Ẹ̀yin ẹ má bẹ̀rù, ẹ má fòyà, ẹ má ṣojú kòkòrò. Ẹ send the body yìí, skin yín bójówó lásán bá ẹ kàn snap, ẹ send ẹ̀ sí wọn, kẹ́dẹ̀ sọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí. Wọ́n á fún yín ní product tó máa ṣiṣẹ́, tó máa rí bẹ́ẹ̀ ṣe fẹ́, òun ló máa tà fún yín. So ẹ pè mí lórí WhatsApp kí n fún yín phone number wọn. Bákan náà tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Canada, UK, tí ẹ bá fẹ́ ṣẹ́ owó ránṣẹ́ sí ilé, ẹ wo referral code tẹ́ ẹ wò lókè, ẹ lọ download Lemfi app. Lemfi app, tẹ́ bá ti download, ẹ lè pè ní Lemfi, ẹ lè pè ní Lemfi, kò sí tẹ́ lè pè. Àti Lemfi àti Lemfi the same app náà ni méjèèjì yẹn tí mo dárúkọ yẹn, one app náà ni. Àti Lemfi àti Lemfi app kan náà ni gbogbo ẹ̀, pronunciation yẹn ló yàtọ̀tọ̀. Tẹ́ bá ti download ẹ lo referral code tó wà lókè kẹ́ fi send owó sí ìlú Nàìjíríà àbí ẹni Africa tẹ́ bá fẹ́ send owó yín sí, ẹ lo referral code yẹn. Ṣé wá ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà, tẹ́ bá ti lo referral code yẹn, wọ́n máa fún yín ní $20 as bonus. Ẹ̀yin tẹ́ wà ní UK, tẹ́ bá ti lo referral code yẹn, wọ́n máa fún yín ní £10 as bonus. Ẹ̀yin tẹ́ wà ní Canada, tẹ́ bá ti lo referral code yẹn, wọ́n máa fún yín ní $30 as bonus. Mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín, ẹ lo referral code mi, bá mi introduce ẹ̀ sáwọn èèyàn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti lò, tẹ́ jọ mí lójú. Ní agbára Ọlọ́run, ẹ̀ ní kùtà, ẹ̀ ní mọ̀ṣì, ẹ̀ ní mọ̀ wàhálà àti ìdààmú. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín, ìpọ́njú ò ní dé bá yín, ìkorò ò ní wọlé tọ̀ yín ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ẹ túbọ̀ bá mi ṣe nínú iṣẹ́ mi, Ọlọ́run á bá mi ṣe gbogbo iṣẹ́ ayé títí yín. Ẹ túbọ̀ bá mi introduce referral code mi sí àwọn èèyàn kí wọ́n bá mi lò láti fi send owó. Áàpù tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, ó wà protect, kò sí nǹkan tó máa ṣe àkáǹtì yín, torí àwọn kan máa béèrè àwọn information tó máa fi mọ̀ pé yes, ẹni tó fẹ́ lo kíní ó real. So ẹ fọkàn balẹ̀, kò séwu lóko, kò sí bẹ̀rù, kò sí wàhálà, kò sí dààmú. Ilẹ̀ Yorùbá gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀. Abísóyè Balógun àná, Balógun gbọ̀págbọ̀pá, àwọn tún ní o, irú ròbò wọn bẹ́ẹ̀ wọ. Ẹ ṣeun, ó dàbọ̀.